bàbá Mohbad ṣe àyẹ̀wò tuntun fún òkú ọmọ rẹ̀ láti mọ irú ikú tó pa ó. Yàtọ̀ sí àyẹ̀wò tí ìjọba ṣe, àwọn mọ̀lẹ́bí gbajúgbajà olórin tàkasúfèé tó di olóògbé Ìléríolúwa Alọ́ba tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad ti ṣe àyẹ̀wò tuntun fún òkú rẹ̀ lọ́nà àti mọ ikú tó pa ó. Ṣáájú ni bàbá Mohbad, Joseph Alọ́ba, ti kọ́kọ́ sọ fún akọ̀ròyìn nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pé èsì àyẹ̀wò tí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe lórí òkú ọmọ òun kò tẹ́ àwọn mọ̀lẹ́bí lọ́rùn o, àwọn yóò ṣe tiwọn. Wọ́n ti ṣe àyẹ̀wò tuntun náà o lọ́jọ́ 19 àti 20 oṣù keje òde òní, ìyẹn ọdún 2024 tá wàyí o. Ilé-ẹjọ́ májísírèètì kan tó wà nílẹ̀ Ìkòròdú nípínlẹ̀ Èkó ti fún bàbá Mohbad láṣẹ láti lọ ṣe àyẹ̀wò tuntun fún òkú ọmọ rẹ̀. Iléeṣẹ́ ìròyìn kan jábọ̀ pé ilé-ẹjọ́ náà tún pàṣẹ pé ọ̀gbẹ́ni Alọ́ba fúnra rẹ̀ ni kó san gbogbo owó tí yóò ná láti ṣe àyẹ̀wò òkú náà o. Ọ̀kan lára àwọn agbẹjọ́rò fún ìdílé Mohbad, Monísọ́lá Odùmọ̀ṣù, sọ nínú àtẹ̀jáde kan pé wọ́n ti ṣe àyẹ̀wò tuntun o lọ́jọ́ 19 àti 20 oṣù keje ọdún 2024 tá wà nínú ẹ̀ yìí o. Ó ní àwọn yóò tẹ̀síwájú láti ṣe àyẹ̀wò toxicology àti histology láti ara àwọn nǹkan tí wọ́n ti mú kúrò lára òkú Mohbad. Ó ní tí a kò bá mọ ohun tó ṣokùnfà ikú rẹ̀ nínú àyẹ̀wò àkọ́kọ́, àyẹ̀wò ẹ̀kejì lára èyí tí toxicology àti histology wa yóò ṣàfihàn rẹ̀. Agbẹjọ́rò mọ̀lẹ́bí olóògbé náà fi kún pé bàbá rẹ̀ wà ní ìkàlẹ̀ lásìkò tí àyẹ̀wò náà ń lọ lọ́wọ́ o, tó fi mọ́ àwọn onímọ̀ mìíràn àtàwọn èèyàn tí bàbá rẹ̀ ń fẹ́ kó wà níbẹ̀. Ẹni ọdún 27 ni Mohbad wà tó fi jáde láyé o lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 tí ohun tó ṣokùnfà ikú rẹ̀ sì fa họ́wùhọ́wù lórí ayélujára. Ọ̀kan lára àwọn ọmọ iléeṣẹ́ orin Naira Marley ní tẹ́lẹ̀ o, àmọ́ àárín òun àti Naira Marley dàrú. Lẹ́yìn ikú rẹ̀ ọ̀hún ni àwọn ọlọ́pàá gbé ìwádìí dìde tí wọ́n sì fi ṣìkún òfin mú ọ̀pọ̀ àwọn tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú ikú rẹ̀ àtàwọn tí ìròyìn ní wọ́n dúnkòokò mọ́ lásìkò tó wà láyé. Àmọ́ lẹ́yìn àyẹ̀wò òkú tí ìjọba ṣe lẹ́yìn tí wọ́n wo òkú náà tán, ikọ̀ ìwádìí ní àyẹ̀wò náà kò ṣàfihàn ohun tó ṣekú pa olóògbé ọ̀hún látàrí pé òkú náà ti ń jẹrà kó tó di pé wọ́n wú. Ní kété tí Mohbad kú ni bàbá rẹ̀ ti ní kí wọ́n lọ́ọ́ filẹ̀ bò láṣìírí o, ṣùgbọ́n àwọn èèyàn fárígá, wọ́n ní irọ́ kò ṣeé ṣe kó tó wá di pé wọ́n sin ní ọjọ́ kejì tí wọ́n sì rẹ́ sàárè rẹ̀ pa pẹ́kípẹ́kí ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà dìde ìfẹ̀hónú hàn láti mọ ohun tó fa ikú Mohbad tí ìjọba fi ní àfi dandan là kí wọ́n lọ wú òkú ọ̀dọ́mọkùnrin náà tí ó sì wáyé ní ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2023. Ọjọ́ kẹjọ lẹ́yìn ọjọ́ tí wọ́n sin òun ni wọ́n tó wú òkú ọmọkùnrin náà dìde ohun tó fa ikú olóògbé ní pàtó a ò tí ì mọ̀ ṣùgbọ́n ìwádìí ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́. Kì í dùn kó pọ̀, a ní jù báyìí lọ lábala ìròyìn yàjóyàjó láti lè ṣe Jígí Alára 24. Ọdẹ́mọ Abímbọ́lá Babalọ́lá loníròyìn. Títí di ìgbà mìíràn tá ó fi ire àti ayọ̀ pàdé, ire lójú owó ń rí. Jígí Alára ìkànnì inú mọ́ gbogbo wa sẹ́. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.